so fídíò yẹn wà níbi tí màá play fún yín, ó wà níbi bí màá play ẹ̀ fún yín sìn. Ẹ mọ̀ ó kàn lọ Agbo Òṣùpá, ẹ mọ̀ bóyá ó jẹ́ ìkan lára àwọn tó nífẹ̀ẹ́ aláyé gan, ó nífẹ̀ẹ́ Òṣùpá gan, ó kàn lọ opportunity, ó kàn bá rẹ̀ ní show Òṣùpá. Ẹ ti get ẹ̀, ó kàn fọ́, ó kàn tó ti wà kárí dewé, inú ẹ̀ ti dùn pé ọmọ Akóredé ni mò ń wò yìí. Ẹ mọ̀ ìdùnnú yẹn, ó kàn fi ìdùnnú yẹn hàn. Níbi tóun ti ń fi ìdùnnú yẹn hàn, tó ti wà kárí dewé, tó kàn ṣáà ń follow Òṣùpá back to back, ó dẹ̀ ń display talent ta rẹ̀ kò dẹ̀ mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ wo fídíò tí fẹ́ play fún yìí, ó speak a lot. Ẹ bá mi subscribe, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní sọ ògo nù, ẹ ò ní sọ ire nù. Ẹ understand? Bọ̀bọ́ yẹn ti wà carried away wípé ọmọ Ọlọ́run ló mọ iye ọdún tó ti ń wọ́ opportunity pé ọmọ kí nǹkan ṣáà wà lágbo Òṣùpá, kí nǹkan ṣáà máa rí bóyá báláyé ṣe ń kọrin. Níbi tó Òṣùpá ti ń kọrin látara ìfẹ́ tó inú ẹ̀ ti dùn, tó náà ti lọ in deep, ẹ ti get in a deepest realm of spirit. Ó wá ń display talent débi pé àwọn tó wá pẹ̀lú ẹ̀bẹ̀ wọn á jẹ́ kó máa mọ̀ pé àwọn tó wà lórí stage gan wọn lóhùn tó bọ̀bọ̀ yìí, àwọn tó wà lórí stage yìí gan ohùn wọn ò jákè, kò clear dáadáa tó tẹ nìyí. Kí ni mo try láti sọ ni wípé àìmọye oore lẹ̀dá ní tó dẹ̀ jẹ́ pé ó ń rí bí ibi, kò dẹ̀ realize, kò dúpẹ́ fọ́lọ́run àbí kò dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe sábàbí oore yẹn. Kódà ó lè jẹ́ talent ló ní tó discover. Máa play video yìí fún yín, náà máa rí nǹkan tí mò ń sọ. Ẹ bá mi comment, ẹ ṣàmì, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní sọ ògo nù. Gbogbo nǹkan tó lè sọ wá dọlọ́lá, olówó, olóríire ayé tọ́lọ́run ti dá mọ́ wa, tó wá dàbí pé a discover ẹ̀, tàbí kẹ̀ à notice pé a ní kíní ẹ̀ bọ̀, bóyá ìjì ayé àbátẹ́gùn àgàn àbáwọn abínú ẹni hàn ṣáàfẹ́ jẹ́ kí kíní ẹ̀ wà materialize. Ọlọ́run á bojú àwọn ọ̀tá jẹ́ lórí ìgbédìde àti ìdàgbàsókè wa. Ẹ bá mi ṣàmì ní comment section. Kí ni mo try láti sọ ni wípé àwọn tó wà lẹ́yìn Òṣùpá tó ń gbèrin pẹ̀lú báwọn èèyàn ṣe ń believe kan gùjù tó yẹn, àwọn èèyàn wá ń sọ pé ẹni tó kàn wá wòran lásán, tó kàn jára àwọn fans tó ń display loyalty àti love, wọ́n wá ń sọ pé ó better àwọn tó wà lórí stage. Ẹ jẹ́ ká pick nǹkan kan bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé ká ló ní opportunity láti wà lẹ́yìn Òṣùpá láti máa kọrin, ṣé mọ̀ pé inú ẹ̀ máa dùn. Òun fúnra rẹ̀ ò dẹ̀ notice pé òun gùdù gan. Ó yẹ wo fídíò yẹn.
Àgbàjá àkókò ìdílé ìyá mi àgbà fẹ́ wọlé ẹ̀múṣẹ́rẹ́. Ìyá mi àgbà fẹ́ wọlé ẹ̀múṣẹ́rẹ́. Ẹ máa gbọ́ ohun Ọmọ rẹ̀. lójú sì ní ẹja láti ìyá mi. Ìyá mi àgbà fẹ́ wọlé ẹ̀múṣẹ́rẹ́. Ìyá mi àgbà fẹ́ wọlé ẹ̀múṣẹ́rẹ́ wá. Ìyá mi àgbà fẹ́ wọlé ẹ̀múṣẹ́rẹ́ wá. Ìyá bá lójú sì ní ẹja láti ìyá mi. Ìyá mi àgbà fẹ́ wọlé ẹ̀múṣẹ́rẹ́ wá. Bàbá mi bá bẹ̀rẹ̀ ìpè wọ́n sí. Ó bá ló láyé òdòdó yé mi. Ẹnu ló lè rí ìpè owó tó bí. Wọ́n sí wọn. Ó bá ló láyé òdòdó yé wọn. Ọmọ bọ́sọ̀ lábọ́ mi ìbọn. Bẹ́ẹ̀ ni ìbá ló láyé òdòdó yé. Ẹnu ló lè rí ìpè owó. Wọ́n sí wọn. Ó bá ló láyé òdòdó yé wọn. Ìbá bá rẹ̀ lé àlọ́ bàbá wò bàbá. Ìbá bá rẹ̀ lé àjọ bàbá wò bàbá yẹ. Ẹ jẹ́ ká gbìyànjú ká discover talent wa o. Ọlọ́run máa ń fún wa ní ẹ̀bùn kan tàbí kejì tó jẹ́ pé kò ní jọ ẹnìkan. Ó dẹ̀ lè jẹ́ bí ẹ̀bùn yín gan lọ́lọ́run fi ọ̀nà àti làákàlùkù sí. Lóòótọ́ a máa wá ṣe gbìyànjú pa akọ́ṣẹ́, a lọ school, a kàwé, a ṣe ilé, a gbìyànjú, a lọ lé kéwú, a bá lọ ṣe Bible study. But still náà àwọn ẹ̀bùn kan wà tọ́lọ́run máa fún kálukú tó yẹ pé téèyàn bá gbìyànjú ṣiṣẹ́ lórí ẹ̀ ó lè dọ́là. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ àdẹ̀ ní yàwèrè lágbára Ọlọ́run. Mẹ́sẹ̀gì tí mò ń try láti pass ní wípé o lè ní oore kan lára, o lè ní blessing kan lára, o lè ní ìgbédìde, ìjẹ́ èèyàn, ìjọmọlúàbí, ìṣoríire, ìṣerere inú ayé kan lára tó dẹ̀ jẹ́ pé o ò ní fura mọ́. Tó yẹ pé àwọn ará ayé bóyá ọ̀rẹ́ ẹ̀ kan tó nífẹ̀ẹ́ dénú àbí mẹ́ńtọ̀ ẹ̀ àbẹ́ nìkan tó ṣáà máa ń fọ̀rọ̀ lọ tó jálásùn mọ́ ẹ̀ tó jẹ́ pé o nífẹ̀ẹ́ tó náà fẹ́ràn ẹ̀ ló máa padà sọ fún ẹjọ́ kan lẹ́ notice pé o mọ kíní ìṣe o tó o ṣe máa ṣe gbìyànjú lórí ẹ̀ máa develop ẹ̀ díẹ̀díẹ̀ ó lè padà já sọ́nà ó lè padà já sọ́lá kó já só. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí Akọ TV. Ayọ̀ yín ò ní dìbànújẹ́ o, ire la máa bára wa ṣe. Ẹ ṣé gan pẹ́ǹtẹ́ ti sí wa. God bless you.